Èèyàn lé èwo lẹ ṣe àlàáfíà ní ẹwà gbogbo lé ń kọ́ bí a ṣe gbọ́ ọ wọ́n ní olórí Temitope àti Dr Lizzy nìkan ni kábíyèsí fún ní ààyè láti rí wọn o wọ́n ní gbogbo àwọn olórí tó kù wọ́n ní wọ́n báànù wọn láti rí wọn nítorí pé wọn lọ́ra lé wọn dẹ̀ kúrò nínú palace. Èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìtẹ́ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Mashola mo kí yín káàbọ̀ sí orí Mashola Gist TV. Ṣé àlàáfíà ní ẹwà gbogbo lé ńkọ́? Orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Èèyàn lẹ́tà bá ti subscribe o so that má ti post any gist ẹ máa rí òkè lọ́la yín á máa lọ ọ̀la yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èèyàn lé ó ṣe ní láàánú pé kábíyèsí ban gbogbo àwọn olórí yìí. Wọ́n ní pé wọ́n lè rí àwọn fún oṣù kan gbáko nítorí pé wọ́n gbọ́ràn sí kábíyèsí lẹ́nu, wọ́n kan etí ikún sí kábíyèsí pẹ̀lú gbogbo bí kábíyèsí ṣe ń sọ fún wọn kán lọ ralé wọn ralé. Wọ́n ní rárá o, olórí Rónkẹ́ ní àwọn máa àwọn ń tà àwọn ò ní kò nu palace o ipe inú palace làwọn máa lọ gba retirement àwọn sí. Bẹ́ẹ̀ náà ni Mariam ló máa kọ́lé wípé òun kọ́lé òun lọ́wọ́ ìgbà tóun bá parí ilé. Ẹ̀yin náà mọ ọdún téèyàn fi ń parí ilé. Ó nígbà tóun bá parí ilé lòun máa move kúrò nínú palace. Tóbi ń tiẹ̀ ó ní pòun fẹ́ bímọ sínú palace ni. Ṣé mọ̀ pé wọ́n ló lóyún? Ṣé mọ̀ pé mi Mashola mo ní èmi ò lè sọ bóyá Tóbi lóyún torí èmi ò rí nínú oyún. Kíní tá a rí tó photoshoot tó shoot immediately ló take care off. So tá a bá gbọ́ tó bímọ a máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Ṣùgbọ́n wọ́n ní nǹkan tó ń sọ nípò ń fẹ́ bímọ sínú palace. Wọ́n ní ọ̀rọ̀ wọn ti sún kábíyèsí pé kábíyèsí ní fún oṣù kan gbáko kò sí olórí kankan tó máa rí àwọn. Tó bá fẹ́ rí àwọn kan send a message. Kò wá tán bí kò wá tán bí ẹ̀yin náà ló fàyọ̀ fọ́. Ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí ti ní sùúrù tó fún yín fún odindi oṣù mẹ́fà. Fún odindi oṣù mẹ́fà la fi ń sọ ọ̀rọ̀ yìí pé kábíyèsí ní kẹ́ ẹ lọ ralé. Èmi Mashola mo gbà yín nímọ̀ràn mo ní ẹ lọ ralé ẹ gbọ́rọ̀ sọ̀kọ̀ yín lẹ́nu ṣùgbọ́n ẹ fetí ikún ẹ ketí ikún ẹlẹ́ẹ̀ni ralé. Ní ìsìn báyìí gist kan tá a ṣe wọ́n ní ṣe olórí Rónkẹ́ ń ṣọ́ Queen Naomi kiri. Wọ́n ní kò síbi tí olórí Rónkẹ́ wọ́n ní ṣe ló lọ gbé driver yìí pé kó máa ṣọ́ Queen Naomi kiri. Wọ́n ní bí àṣírí wọn ṣe tú nìyẹn tóun àti driver tán kọjú ìjà síra wọn. Èèyàn lé gbogbo oríṣiríṣi ìwà ni àwọn olórí ń wù. Kábíyèsí ní kí gbogbo wọn wà láàyè wọn sódà kò ní sí wòtòwòtò kò ní sí wàhálà kò ní sí ẹjọ́ kò ní sáròyè. Ṣùgbọ́n àwọn olórí yìí ṣe ni wọ́n kọtí ikún. Wọ́n ní rárá o competition làwọn fẹ́ máa ṣe nínú palace ìjà o làwọn fẹ́ máa jà nínú palace lójoojúmọ́. Onífàsọ ó ní tán bá jọ kó wọn pọ̀ ó ní èèyàn kan máa ṣe bí síra wọn. Kábíyèsí ní kan wà lọ́tọ̀ọ̀tọ̀ so that peace á lè wà nù palace so that ọmọ àwọn àtìyàwó àwọn á lè padà wá. Ṣùgbọ́n gbogbo eré tí àwọn olórí yìí ń sá òun ni kí Queen Naomi má wá sínú palace yẹn àtọmọ wọn. Ṣé yìí bójú mu? Láti bí ọdún mẹ́ta tí Queen Naomi ti wà níta ṣó bójú mu kí Queen Naomi má padà wá sínú palace àtọmọ wọn? Ẹ̀yin náà ṣáà bímọ ṣé wọ́n á sọ fún yín pé kẹ́ ẹ má rán ọmọ yín fọ́dún mẹ́ta ni? Àbí ṣé nǹkan tó dáa ni kórí adé máa sùn ta ni? Kábíyèsí bá wọn sọ̀rọ̀ ní ọmọlúàbí. Wọ́n bá wọn sọ̀rọ̀ ní ìwà ọmọlúàbí. Wọ́n sọ fún wọn pé àwọn ò kọ̀ wọ́n o àwọn ò dẹ̀ nípa àwọn fẹ́ divorce wọn. Ṣùgbọ́n nǹkan táwọn fẹ́ nìkan lọ ra ilé kan wà láàyè ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn ọdẹ làwọn máa sanwó ilé tán máa rà. Ẹ jọ kí ló bá dín bí ọ̀rọ̀ yìí èèyàn lé? Kí ló bá dín bí ọ̀rọ̀ yìí èèyàn lé? Tẹ́ bá ra lé yìí tiyín ló máa jẹ́ kì í ṣe ti kábíyèsí ẹ̀yin lẹ́ni lé. So kí wá ní problem yín tẹ̀lé ṣe nǹkan tí kábíyèsí ní kẹ́ ẹ ṣe? Wọ́n ní bínú ṣe bí kábíyèsí nìyẹn tí kábíyèsí láwọn band wọn pé for 1 month wọn ní ra wọn. Èèyàn lé wọ́n ní kábíyèsí ní pé kábíyèsí ní ìyàwó tó bá pọ́n àwọn lé ìyàwó tó bá ní àwọn ní ọkọ àwọn máa treat ìyàwó yẹn bí ìyàwó. Wọ́n ní olórí Elizabeth àti olórí Temitope nìkan làwọn máa jẹ́ kí wọ́n rí àwọn fún odindi 30 days yẹn. Wọ́n ní ṣùgbọ́n àwọn olórí tó kù
àwọn olórí tó kù tọkọ tí ìkún wọn ní rí àwọn fún 30 days wọ́n ní ṣùgbọ́n assignment tó ń ṣe bí kan lọ sí function ẹ mọ̀ pé nǹkan tán láìkì náà nìyẹn kán máa gbégélé kiri wọ́n ní kán lọ sí function wọ́n ní wọ́n máa ṣe o wọ́n ní ṣùgbọ́n láti rí àwọn kábíyèsí wọn ní rí àwọn oṣù kan gbáko wọ́n ní àwọn ìyàwó tó gbọ́ràn sáwọn lẹ́nu Tèmítọ́pẹ́ àti Dr Elizabeth nìkan náà máa rí àwọn wọ́n ní kí Dr Elizabeth máa fún àwọn olórí ní function wọn lọ activity wọn tó ń ṣe kán máa lọ ṣe ṣùgbọ́n ẹni tó bá ní mẹ́sẹ̀gì fáwọn kó sẹ́ndì text message sáwọn ẹ rí pé nǹkan kì sí ẹsẹ̀ ràgó ẹ̀yìn èèyàn mi nǹkan bẹ nínú pálàsì kábíyèsí nítorí pé kábíyèsí gbìyànjú tó ẹ fẹ́ fi ọkàn yín lọ́kàn balẹ̀ yín wá fẹ́ fi yín fọkàn balẹ̀ kí ló dé pẹ̀lú gbogbo bó ṣe ń sọ fún yín ẹ lọ ralé kábíyèsí sọ ní kọ̀kọ̀ ó sọ ní gbangba ẹni rárá o ẹ̀yin ò ní ralé wọ́n tiẹ̀ ní pé olórí Tèmítọ́pẹ́ ipe wọ́n ń bá olórí Tèmítọ́pẹ́ jà nítorí pé wọ́n gbọ́ràn sí kábíyèsí lẹ́nu bẹ́ẹ̀ náà ni wọ́n kọjú ìjà sí Dr Elizabeth nítorí pé Dr Elizabeth gbọ́ràn sí kábíyèsí lẹ́nu nǹkan tí Dr Elizabeth fi lọ ralé nìyẹn náà ńgbà tó fẹ́ pin Dr Elizabeth lẹ́nu kábíyèsí gan kọ́kọ́ ló sanwó ilé yẹn fúnra ara Dr Elizabeth ló sanwó ilé kẹ̀bá mọ̀ pé Dr Elizabeth gbé dání èèyàn gidi ní Dr Elizabeth ẹ̀yin èèyàn lé àwọn èèyàn burúkú àwọn ìyàwó burúkú yìí wọn ò fi ọkàn kábíyèsí balẹ̀ ìtorí ẹ̀ ní kábíyèsí fi ní kán wà láàyè wọn fún oṣù kan wọn ò ní rí àwọn well done kábíyèsí bóyá tẹ́ bá ṣèyí bóyá orí wọn á pé ẹ wo lórí Tèmítọ́pẹ́ ẹ̀ lè fi tí wọ́n ṣe àkọ́ṣe bí Dr Tèmítọ́pẹ́ ṣe wà yẹn gbogbo ẹrù wọn ti kó lọ sí ibi tí kábíyèsí rà fún wọn àwọn fámílì wọn gan wà ń bẹ̀ tán gbébẹ̀ ìgbà tí wọ́n rí pé àwọn olórí yóò move náà wá padà wá sí palace ṣùgbọ́n ẹrù wọn ò sí palace mọ́ ṣé ẹ̀yin ò lè gbọ́ràn sọ́kọ yín lẹ́nu ẹ̀ lè ṣe bí olórí Tèmítọ́pẹ́ ṣe ń ṣe ẹ wá ń bá olórí Tèmítọ́pẹ́ jà pé ó ń sọ̀pọ̀tì kábíyèsí so kò ní sọ̀pọ̀tì kábíyèsí á jẹ́ kí kábíyèsí dẹrù ń síta ẹ̀yin olórí yìí ó ń dẹ̀lẹ́ tí wọ́n mọ́nópọ̀sì ẹ tún rí ọkùnrin tó fẹ́ yín inú yín ò tún dùn ẹ tún ń ṣakọ ọkùnrin wo ló wà ń tà bá ní ìsìn àwọn ọkùnrin tó wà ń tà ní ìsìn ṣán fẹ́ yàwó ni àbí wọ́n kàn fẹ́ máa ní fáìn kọ́ máa fáìn tí wọ́n ẹ jẹ́ ronú yín ẹ̀yin olórí the best ní kẹ́ lọ kó ẹrù yín pápá kẹ́ lọ ra lé o nǹkan tó lè pè yín nìyẹn wọ́n ní kábíyèsí ní no olórí Tèmítọ́pẹ́ àti Dr Elizabeth nìkan ni àwọn fún láyè láti rán àwọn fọ́ṣù ẹ̀yin èèyàn lé bó ṣe jẹ́ ní àníkàmú wá fún yín gbogbo nǹkan tí mò ń sọ fún yín alẹ́ ìjì níṣẹ́ mọ̀ pé mi bá kábíyèsí gbénu palace ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o ní agbára ọlọ́run òkè lọ́la yín á máa lọ́la yín ò nílò ìsàlẹ̀ láìláì please share this video like and subscribe God bless you all. Dr Elizabeth ti ra lé àwọn tó bá ti ra lé tọ́dẹ̀ gbọ́ràn sí yín lẹ́nu ẹ fà wọ́n mọ́ra ṣùgbọ́n àwọn yòókù tí wọ́n gbọ́ràn sí yín lẹ́nu ẹ bá àná wọn ẹ gbọ́dọ̀ rí wọn for now bóyá tẹ bá ṣèyẹn bóyá wọn á kó lọ sílé wọn ọlọ́run Elédùmarè á ràn wá lọ́wọ́ o gbogbo etí tó ń gbọ́ mi mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o God Almighty will be with you all ẹ ṣé mo dúpẹ́ òkè lọ́la yín á máa lọ́la yín ò ní lọ ìsàlẹ̀ láéláé please share this video like and subscribe God bless you all.